ládùúgbò tiwa yìí abẹ́rẹ́ Ramadan náà ní ọ̀kìnní kan ẹ ń bá sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ní sọ ẹ̀gbọ́n mi ládùúgbò wa yìí nílùú wa yìí nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Haúsá yìí nílẹ̀ Tápà yìí ẹ ń bá mú ọjọ́ kalẹ̀ ìsọkúsọ ní sọ aláìmọ̀kan ni kọ́dà bí wọ́n láwà ní ẹbá ga tó sánmọ́ ọmọ tí ń sọ ìyẹn mú Ramadan kalẹ̀ ìyẹn ó máa bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú nǹkan ẹyọ kan sí inú méjì yìí ni ìkan ẹyọ kan nínú méjì yìí ni bá àbára lákọ̀ọ́kọ́ mọ́ lábọ̀ síbi kíni ẹlẹ́ẹ̀kejì kèé sí ogun yẹn ni ó sì sọ fún wa àmú abẹ́rẹ́ ìwọ̀n náà bá a sì wọnú Ṣàbánì yìí a ka Ṣàbánì tó fi di 29 tó bá di 29 gbogbo wa àbọ̀ síta ẹ̀bọ́lọ́n bá ṣe rọrùn fún tó bá ti di 6 o'clock ó dá púpọ̀ jù ó ń kálukú máa gbójú wo sánmà 29 Ṣàbánì láwà yìí àwọn wo sánmà ibi tó wọn ti wọ̀ láàmà wo níbi tó sì gálá lọ ẹ̀bọ́n mi ibi tó free àwọn àyíká free ládùúgbò àyíká dáadáa ká mọ̀ rí ìsàlẹ̀ sánmà báyìí ẹmbáṣì yẹ kó wà níbi àwọn àyè olókè náà ní gun ilé ọ̀ṣà rẹ máa wò súnnà ní ẹ̀bọ́n mi súnnà ní láyà nábà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn sàbí ọ̀pọ̀lọpọ̀ máa ń jáde tààrọ annasul ilal àwọn èèyàn máa ń wá káwọn rí létésù ní ọbọ̀ wà nọ́ọ̀sì ọba ní wà nọ́ọ̀sì lóòótọ́ àmẹ́yìn ní ẹ̀wà kẹ́ lọ́sọ fún ọba ìjọsìn kan náà lòun náà lọ́tọ̀ tí ẹ máa ń gba ládá nàmbà fẹ́ ni o kìí sí nàmbà tó láàsì bá àbá wá rí àti pípẹ́ àdánù dá wọn rúṣù àmàrífá àmàrí ládùúgbò wa yìí bọ́lọ̀ ń bá wá ní wọ́n rí mbò míì ẹ̀gbọ́n mi abẹ́rẹ̀ Ramadan náà dẹ̀ abẹ́rẹ̀ Ramadan kìí ṣe dandan kan kálukú rí ẹ̀gbọ́n mi láyà nábì Muhammad sallallahu alaihi wasallam oṣù tá nábì rí fún ojú méjì lọ ẹ̀gbọ́n mi wọ́n wá ń sọ fún nábì tàrí kíni arósù ní tọ́bá ìsọ fún nábì àníbẹ̀ ṣe kíni gbá rẹ̀ bẹ́ẹ̀ ni sí mùsùlùmí ni ọ́ bẹ́ẹ̀ ni níbi ẹgbà wọ́n bí àṣẹ́ṣẹ́dọ̀ la ilaha illallah sọ mẹ́gbọ́n wọn bá lámọ́ jọ́sì fún bẹ́ẹ̀ ọyá máa gbà rẹ̀ ànábì wà náà sí bẹ́ẹ̀ kọ́dà Abdullahi ibn Umar tó ṣe kéré tó orí oṣù jọ kan ó yìí sọ fún ànábì ní ẹmà gbà rẹ̀ so lọ́mọ èké tí ò tí ju bí 14 sí 15 lọ ẹ̀bọ́n mi nítorí náà bábá náà rúṣù ìgbà náà láti kẹ́ni lábẹ́rẹ̀ àwẹ̀ àmọ́ àwa mú kalẹ̀ pé láti ẹ̀bọ́n mi nítorí náà bábá náà rúṣù ìgbà náà láti kẹ́ni lábẹ́rẹ̀ àwẹ̀ àmọ́ àwa mú kalẹ̀ pé láti jẹ̀mọ́ àwa yìí àwa líǹgì aláìgbìmọ̀ kan àfà kan àwa ń sọ ikú sùn báyìí ìjọba ìlábẹ̀rẹ̀ aláìgbẹ̀kẹ́ ni wọ́n wọ́n sàfà ànábì òmú kalẹ̀ àwúrọ́kí òmú kalẹ̀ Umaru òmú kalẹ̀ Usman òmú kalẹ̀ Imam Maliki òmú kalẹ̀ Imam Shafi òmú kalẹ̀ Abu Hanifa òmú kalẹ̀ àìsí gbéralẹ̀ alifalaki ige ìsáàdì lágbéralẹ̀ ìsáàdì olúwa mi ọ̀pá aláṣẹ pẹ̀lú ẹ̀ olúwa mi ọ̀pá aláṣẹ ká lo ìsáàdì yìí láti fi mọ́ Ramadan náà bẹ́ẹ̀ bá rí ni faman shahida minkum shahra ẹn bọ́ bá rí oṣù ẹni tó sùn yẹn bá bá láyé ẹ́ẹ̀rì ni bẹ́ẹ̀ bá ti rí kò tí yọ sí iná nù bí obìnrin ni ó ti ní ọjọ́ tí máa fi ń ṣe àládà rẹ̀ pé ọ̀hún bí n bá ti mára fún 25 days ẹ̀gbọ́n mi ní ṣe kíni nǹkan ìjẹ̀mí ọwà ó sì ní kíní kan tá máa ń lò ní ìsín àwọn ọmọ ti mọ̀ application ni cycle kíní kan yóò ṣe wá ó yẹ kó ti rí àìdọ̀ báyìí ó sì rí tí ó àwọn òní kírun ni yóò máa kírun sórí ẹni ó dìgbà tó bá rí ni àmọ́ application tí mo yóò sọ fún pé ó ti gbọ́dọ̀ rí kò sí rí tí wàá gbéra lé ní ó gbọ́dọ̀ gbéra lé ó gbọ́dọ̀ rí ní ó gbọ́dọ̀ jáde ní bí ó bá jáde kò sí kíni kò gbọ́dọ̀ má kírun tó bá jáde ní ó sì kíni ní ò tó ní kírun mọ́ gẹ́bẹ̀ náà ní àwẹ̀ bá bá rí oṣù a lè sí kíni a lè gba àwẹ̀ ẹ dákẹ́ sàkíyèsí tí ń sọ yìí o gbogbo àgbáláyé là ń bá wí o Nàìjíríà ní London ní UK ní ìyìn àwọn àfáwà náà sọ bẹ́ẹ̀ irọ́ o sẹ̀mínà wà àṣẹ iná lélẹ́yìn o àfáà kan ò lè pa wá láṣẹ ní tí ó takò ọ̀rọ̀ ànábì tẹ́ ẹ bá rí lẹ́gbàá bẹ́ẹ̀ bá rí lẹ́kùú gbà bẹ́ẹ̀ bá rí ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ kódà náà sọ́lá ń pè man sọ́ọ̀mọ̀ yóò mọ̀ ṣẹ́k ẹni yóò tó bá gbàwẹ̀ ní yóò tá ń ṣiyè méjì tí wọ́n rósù tí wọ́n rósù tí wọ́n rí àbí wọ́n ní rí tó ní Ramadan náà àbónikọ́ ní Ramadan náà òun láìpẹ́ ní yóò mọ̀ ṣẹ́k ànábì ní pé àfáà àwọn àbúrò rẹ̀ ń sọ nípa ànábì ní pé fakọ̀dé aṣọ àbàkọ́sì ó ti ṣe ànábì ní pé ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ síwájú Ramadan pẹ̀lú ìjọ kan àbí ìjọ méjì ní àyíbá máa ká má jẹ ọ̀sán olúwa mi òbíọ́ jọ̀sán pọ̀ bá ti rí kò sí láìsí ọlọ́wọ́ bò ní mọ́ ọgbàna látọ̀ àkíní iná síná bàbá mistake tá bá gbàgbé àbá mistake olówó ní mú wá sí kódà tá a bá gba àwẹ̀ táwọn ìwá jẹ́ 28 láwọn rí pé 28 báyìí lé oṣù bá ti yọ ààfẹ́ ọlọ́run dr olówó à ń gbàwẹ̀ ọwá di 28 báyìí nírọ̀lẹ́jọ́ wọn bá rí pé oṣù ṣàwálì ti yọ kò sí yọnu á ṣe ìdì lọ́la ni tó bá sì dẹ̀yìn ọdún a máa ṣe kíni a san gbèsè kò sẹ́sẹ̀ mẹ́ àmọ́ ká wá mú kalẹ̀ lẹ́ṣẹ̀ ó léwu gan Ànábì ní pé ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ before Ramadan
ìjọ kan ní ẹ gbọ́dọ̀ gbà síwájú ẹ̀, ìjọ méjì ẹ gbọ́dọ̀ gbà síwájú ẹ̀, àyàfi ẹni tí máa ń gbà àwọn àwẹ̀ kan síwájú tẹ́lẹ̀, tí máa ń gbà àwẹ̀ kan síwájú tẹ́lẹ̀, ní máa ń gba Monday, ọ̀la sì ni Tuesday wá ní kíní lábẹ́ Ramadan yóò gba Monday òun tí máa ń gbà tẹ́lẹ̀, bọ́ bá lè sinmi kò bá dá fún, àmọ́ tí ọba sinmi náà kò sí láì fi mẹ́, àmọ́ wọn tó wọ́n máa gbà tẹ́lẹ̀ dé àyíbá mọ́ ó lè jẹ́ pé ní Ramadan náà ìfẹ́ gbàwẹ̀ ìrọ̀ ọ̀gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a máa fi Ramadan náà nìyẹn, ká sí kíní kárí oṣù tọ́ bàbá wá rí àwa ka Ṣàbánì pé 30 yóò pé kíní ọgbọ̀n, tó bá wá pé ọgbọ̀n ìjọ kejì láti kíní láwà bẹ̀rẹ̀ àwẹ̀. Ní Ànábì sọ fún wa ní fa in gumma alaykumul hilal, bẹ́ẹ̀ bá rí